ti yá ẹ máa bá mi bọ̀. Ó ti yá ẹ máa bá mi bọ̀ ibi táwọn múni lọ tẹ bá sọ̀rọ̀ kan ẹ ó sọ párẹwà ti kọ́ lórin ni. Ẹ máa bá mi bọ̀ Saoty. Mo ti yan lọ́hùn mo kà nàbí Muhammad oníṣẹ́ ńlá. Mo ti kọrin káwọn afáwa pẹ̀lú àpọ́nlé níwọ̀n wọ́n iṣẹ́ ní àbùkù mo ti kọ́ lórin. Ẹ máa bá mi bọ̀ Saoty.